Kù dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko sàbí lẹ́yìn òde ẹ jẹ́ kí a gbàdúrà ayérayé nínú àwọn ọ̀run agbẹ́yìnga fi ògo ìyìn ọlá fún orúkọ yín o nítorí pé ẹ jẹ́ ká rí ọjọ́rú mìíràn nínú oṣù kẹwàá a fi ògo ìyìn fún orúkọ mímọ́ yín ọlọ́run ìyanu wa ògo ni fún orúkọ yín ẹ gba ọpẹ́ wa ní ọ̀rọ̀ náà tí a gbéyẹ̀wò lé ní ẹ jẹ́ kó ṣe ayé àti ọkàn wa ní rere kó má lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ o nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín àmín ní orúkọ Jésù èní ọjọ́rú ọjọ́ kọkànlá oṣù kẹwàá ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ àkòrí tí a ò gbéyẹ̀wò sọ wípé ọ̀nà láti gòkè apá kejì ọ̀nà láti gòkè apá kejì á mú àkọ́sórí wa nínú ìwé Éfésù orí ìkejì ẹsẹ̀ ìkẹfà àkọ́sórí wa nínú ìwé Éfésù orí ìkejì ẹsẹ̀ ìkẹfà tí ó kà báyìí pé ó sì ti jí wa dìde pẹ̀lú rẹ̀ ó sì ti mú wa wá jókòó pẹ̀lú rẹ̀ nínú àwọn ọ̀run nínú Kristi Jésù nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Jòhánù orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkíní dé ìkẹfà ìwé Jòhánù orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkíní dé ìkẹfà tí ó kà báyìí pé ẹ má ṣe jẹ́ kí ọkàn yín kí ó dàrú ẹ gbà mí gbọ́ ẹ gba Ọlọ́run gbọ́ kí ẹ gbà mí gbọ́ pẹ̀lú nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló wà ìbá má ṣe bẹ́ẹ̀ mi ìbá ti sọ fún yín nítorí èmi lọ ìpèsè àyè sílẹ̀ fún yín bí mo bá sì lọ ìpèsè àyè sílẹ̀ fún yín èmi yóò tún padà wá èmi yóò mú yín lọ sọ́dọ̀ èmi tìkára mi pé níbi tí èmi gbé wà kí ẹ̀yin lè wà níbẹ̀ pẹ̀lú ẹ̀yin sì mọ ibi tí èmi ń gbé lọ èmi ẹ sì mọ ọ̀nà náà Tómásì sì wí fún un pé Olúwa a kò mọ ibi tí ìwọ ń gbé lọ o a ó ti ṣe mọ ọ̀nà náà Jésù sì wí fún un pé èmi ni ọ̀nà àti òtítọ́ àti ìyè kò sí ẹnikẹ́ni tí ó lè wá sọ́dọ̀ bàbá bí kò ṣe nípa mi kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ wáyé ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́rú nínú bíbélì kíkà wa tòní Jésù ṣèlérí láti wá kí ó sì mú wa lọ sí ibi tí òun wà ìbéèrè náà nísinsìnyí wá ni pé níbo ni ó wà àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ rí nígbà tí ó ń gòkè nítorí náà a lè rí láti ibi ìròyìn tí wọ́n ṣe ibi tí ó lọ nínú ìṣe àwọn àpọ́stélì orí ìkíní ẹsẹ̀ ìkẹsàn-án àti ìkẹwàá nígbà tí ó sì wí fún nǹkan wọ̀nyí bí wọ́n ti ń wò ó a gbé e sókè àwọsánmọ̀ sì gbà á kúrò ní ojú wọn bí wọ́n sì ti ń tẹjú mọ́ ojú ọ̀run bí ó ti ń re òkè kíyèsí àwọn ọkùnrin méjì aláṣọ àlà dúró létí ọ̀dọ̀ wọn dájúdájú Jésù ń gòkèrè ọ̀run níbí yìí ó sọ nínú Jòhánù orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkẹfà pé kò sí ẹni tó lè wá sọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ òun èyí hàn kedere pé ọ̀pọ̀ àwọn ènìyàn máa ń sọ pé àìmọye ọ̀nà ló wọ ọ̀run rere irọ́ nìyẹn o Jésù ní ọ̀nà kan ṣoṣo tí ó lọ sí ọ̀run rere kò sí ẹ̀sìn tàbí ìgbàgbọ́ kan tó yàtọ̀ sí Jésù tó lè mú ọ dé ọ̀run. Ní báyìí ta ni àwọn tí Jésù yóò mú gòkè lọ sọ́run nígbà tí wọ́n bá fi ayé yìí sílẹ̀ Éfésù orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n sọ fún wa pé kí òun kí ó lè mú wa sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó ní ògo ní àìní àbàwọ́n tàbí àléébù kan tàbí irú nǹkan báwọn nì ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti aláìlábùkù kìkì àwọn ènìyàn tí Jésù yóò mú lọ sí ilé ọ̀run láti wà pẹ̀lú rẹ̀ ni àwọn tí kò ní àbàwọ́n tàbí ìdọ̀tí bí o bá jẹ́ aláìmọ́ nígbà tí o bá fi ayé yìí sílẹ̀ Jésù kò ní mú ọ sókè pẹ̀lú rẹ̀ ní ọ̀run rere o ọ̀nà mìíràn ni kí o lọ sí o ìyẹn ọ̀run àpáàdì àwọn ọ̀pọ̀ ènìyàn tí ó máa ń pe Kristi nísinsìnyí ṣùgbọ́n nígbà tí wọ́n bá kú ní ayé yìí wọn yóò jí sínú ọ̀run àpáàdì lílọ sí ilé ìjọsìn rẹ déédéé kì í ṣe ìdánilójú pé ìwọ yóò lọ sí ọ̀run rere o wípé o jẹ́ òṣìṣẹ́ tí ó ní ìtara tàbí pé o jẹ́ olùṣọ́ àgùntàn pàápàá kò túmọ̀ sí pé ìwọ yóò lọ sí ọ̀run rere kìkì ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú Jésù ọ̀nà láti gòkè ló lè fi wọ ilé sí ọ̀run rere tí ó dájú ayérayé kì í ṣe nǹkan tí wọ́n fi máa ń tàfàlà àwọn kan yóò máa lo ayérayé wọn ní ọ̀run rere pẹ̀lú Jésù Kristi àti àwọn áńgẹ́lì rẹ̀ tí wọn yóò máa gbádùn títí láé nígbà tí àwọn mìíràn yóò máa lo ayérayé wọn nínú adágún iná pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ nínú ìyà ayérayé àsìkò ti tó láti dẹ́kun ìdíbọ́n
kí a sì yọ̀ǹda fún Jésù ní tòótọ́. Àsìkò ti tó láti fi ẹ̀sìn kan sí apá kan o, kí a sì ní ìbáṣepọ̀ tòótọ́ pẹ̀lú Jésù Kristi. Àsìkò ti tó láti jẹ́ Kristẹni nìkan ní ọjọ́ ìsinmi. Jẹ́ kí ìgbé ayé rẹ máa fi Jésù hàn nígbà gbogbo. Àsìkò ti tó láti máa wà ní ojú ọ̀nà sí ọ̀run. Àsìkò ti tó láti wà sí ojú ọ̀nà sí ọ̀run rere o, ní òtítọ́ ọkàn gbogbo. Ọ̀rọ̀ àgbéyẹ̀wò: tí o bá kú lónìí, níbo ni ìwọ yóò ti lo ayérayé rẹ? Ọ̀run rere tàbí ọ̀run àpáàdì? Ìbéèrè ńlá, kí Olúwa kí ó ràn wá lọ́wọ́. Wọ́n dé mọ́gẹ̀ ìpépéjú ojú ní àlàáfíà, ibi tí a fi àràgbà ètò ọ̀run ṣíṣí kíkà tẹ̀ ní sí Olúwa kọ́lá yàkó nígbà tí a pàdé ní ọ̀la. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ó dàbọ̀.